coordinate gbogbo governors ò fẹ́ sọ fún wọn ife tí president Buhari bá ń bọ̀ ní session United Nations September ní ọdún yìí Yorùbá nation wà nǹkan tó fẹ́ wá polongo gbogbo aṣọ fáyé pé recognize Yorùbá nation ni ipe Yorùbá nation ti dá dúró Yorùbá nation ti ń ṣe ìgbésí ayé tiwọn o òun dẹ̀ fẹ́ kàn recognize ẹ̀ president Buhari máa wá sọ ní September ní United Nations ó ti di dandan kẹta lè la ẹnu ẹ̀ sọ ti Palestine ó máa sọ. Well, Onitiri fúnra rẹ̀ ló fi ẹnu ara títí ẹ̀ gangan sọ pé tí a bá ti gba 5 million yẹn Yorùbá nation ti jáde nìyẹn kó ṣàti pé ni kò sí nǹkan tó lè stop ẹ̀ tó bá ti di Yorùbá nation September Buhari kan gbọ́dọ̀ máa lọ fẹnu ara ẹ̀ sọ pé ẹ jẹ́ kó máa lọ ni. She said it how many times? Several times. Only that's all she needs. Ẹ ṣáà ti ṣe fún mi ni èmi ló kàn ẹ̀ ṣáà. You know? So I think on the 9th, I'm not too sure of the date again now, of 11th, which is 11 is November, isn't it? This year. Daddy Sony Kinipe Ama declare and say, oh, Deb, sorry, possible within few hours. Want to declare, come at Tenubo, Majidu, come at Tenubo, Sokaway, come at. So, who is she working with? Who is she working for? Why? People will start struggling to make sure that they listen to this foolish woman. For what? Time na money, yeah, time na money. No, it's not just money. There's so many things one leave undone to do this. When I say millions of people, it's not a good thing, oh. Kò sí nǹkan tuntun tó sọ tí wọ́n ti sọ rí. Gbogbo àwọn tó ń ṣe campaign online. Tí wọ́n bá ti sọ nǹkan lẹ́yìn á tètè sáré bẹ́ síbi á máa cover up, á máa múra sí. Something above there she shared in the morning. I think somebody posted it on the platform. But I think must have been Aroy. Ó ní ó ti jáde nìyẹn, ó ní èèyàn méjì mẹ́jọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ìpara nìyí o pé nǹkan ò bọ́ sí o ọjà ọ̀tá ẹ ti declare nìyẹn declaration nìyẹn ẹjọ́ kí ló ń pè ní election náà dìbò ẹni tó fẹ́ ṣe governor Lagos State ní just 5-7 years ago 2015 they said, and it's right online, not just say somebody said. Kò mọ nǹkan tó ń pè ní dìbò. Why tí àwọn mélòó ni Fúlàní tó ń rò pé Yorùbá ni wọ́n gangan? I don't understand. Àṣẹ̀ṣẹ̀ wá start nǹkan míì lẹ́ni a fẹ́ lọ sí Ninas lọ́la a fẹ́ lọ sí kìíní Ninas tó ní òní ever agree pé kí Biafra gangan original Igbo kan wà pẹ̀lú òun náà. I call them original because mi ò mọ why he loves them so much. You know, I don't know, and whatever reason it is, Ninas ò kí ń ṣe èèyàn kan. Ibi tí wọ́n máa wà tán tí ẹ lè fi any other nation wọ́n lè fi wọ́n sí platform as admin, and people agree to the place. So they fell out. You know, I miss Jean though. And this DAGBORU, so-called DAGBORU, she's DAGBORU Onitiri Kane. Ó tún sọ nǹkan kan lórí kíní pé fídíò yẹn lẹ́nìí. Èyí tí mo listen sí lẹ́nìí yẹn. Bóyá látàná náà ti send it. That was the time I had the one for 40-something minutes. Wọ́n ní kán àpí àmì kan, wọ́n léèyàn kan wà bẹ́ẹ̀, mo wá ní mi lè bá wọn wà ń bẹ̀ o. Ipe mi lè síbi tó ti bú bàbá ńlá ṣèrè tó ń pa àwọn kan ní wèrè látòkè délẹ̀. Did you remember she said that to everyone? Láti òkè délẹ̀ gbogbo yín tó máa dé ò pẹ̀lú. Èèyàn kan lè máa impose on somebody's head láti gbàgbé quickly o. Kò dẹ̀ sí anybody tẹ́rù ń bà ìjọ kú lọ́jọ́ ìsinmi. Ẹni tó bá jẹ́ pé ó fẹ́ kó ẹrú kó fi ọmọ Yorùbá sílẹ̀. Ẹni tó bá fẹ́ ṣe ti Yorùbá kó tètè watch this classy. They said she brought class into it. Of course she did. Very smooth. Ó fọlọ́n cover up. Aládùúrà gbàǹjo wèrè. Ó ní wèrè látòkè délẹ̀. Páwọn tó tún wá ń ta pé kán máa wà mọ́ ìran tí wọ́n ń tààyàn sí Portuguese. So èèyàn kan ò lè máa parọ́ fún èèyàn kan. Òun náà ti náà máa sọ kíní lọ́la tó ń ṣe post sí yẹn. But you see different ways láti fi darí ọmọ èèyàn rú látàárọ̀. That was going on. Yeah, face nǹkan tẹ́mi fẹ́ achieve lẹ́yìn again tẹ́mi. Thank God for that. Different ways láti impose on people. Bó ṣe jẹ́ pé tó nídìrí ò bá síbẹ̀ wọn ò lè gba Yorùbá nation. Ta ló sọ bẹ́ẹ̀? Ìjọ olóde. Wọ́n ní tó bá jẹ́ èèyàn ṣe nítorí people. Input wọn ló jẹ́ kéèyàn love àwọn téèyàn love.
kò ń ṣe pé bóyá nítorí pé èèyàn ò ṣe fara ẹ̀ pé kò ṣe fún Yorùbá, everybody fẹ́ gba ìlú ẹ̀ ló ṣe dìde, but input àwọn leaders yẹn, Onitiri did nothing so far. Some copy Onitiri. She did nothing. She did nothing. The classy way she's done it is to be cashing in money and then start saying security. Èèyàn kan náà tún fọ imú ẹ̀ lẹ́yìn ìsìn, kò sáré ní kán gbowó kan lọ tọ́jú ẹ̀. Àfàwọn tó ń fún lówó lẹ́yìn tó máa dọ́gbọ́n, wọn á lọ máa wọ́gbọ́n tó máa fi ba inú àwọn ọmọ Yorùbá jẹ́. Ó ti ní cabinet, ó ti ní chief of staff, ó ti ní gbogbo ẹ̀. Who is she? Nílẹ̀ ta ni? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má yẹ kó Onitiri kó yín lẹ́rù o. Tẹ́ ẹ bá ṣọ́ra, inú náà yẹn ó worse ju ti Fúlàní lọ. She had the guts to be saying òun ti ní ilé, òun ti ní yẹn. Má fi orúkọ man tó bímọ fún, má fi cover up. Don't do that. Stop it. Àwọn ọmọ ẹ wà alive. Èyí tó ju ẹ lọ́pọ̀ nu wọn ní wà lára náà. Why don't you be yourself? Ó ṣe ló bus stop ẹ. Then kò káwọn tó máa ń rán pé ó kàn lulẹ̀ níṣẹ́ kò work o. Kò jẹ́ anybody. Òpònú nìkan ló jẹ́ wọ́n wà online tí wọ́n bẹ̀rẹ̀ sí ní praise ẹ̀. I don't know what happened to them. But some people, maybe they're new on it, checking, they're just following it, thinking you're real. Rupe Onitiri, you are not real. Ní àwọn chief of staff eléyìí tí gbogbo nǹkan tó lọ máa ń ṣe fún ẹyẹn, bóyá bí tó bá ti ṣe wife number 2000 ni o, eléyìí ò work o. No, wọ́n sì tọ́ sórí tiẹ̀ ń sìn this time around ni. You keep fooling people. Ó dẹ̀ ń parọ́ non-stop. Wọ́n dẹ̀ ń praise ẹ. Torí pé àwọn èèyàn wà nínú ìnira ni. Wọ́n wish kó bọ́ sí ni, kò ṣe pé bóyá nǹkan tó ń sọ nìkan. Ọlọ́run máa yẹ kó jẹ́ pé àwọn tó ń rán síta pé wọ́n máa pa àwọn kan tó bá wá Nàìjíríà, kó máa yẹ pé wọn náà máa wá kiri, kò sílùú tó lè wà tó lè rí ẹ. Obìnrin ni ẹ ṣá. Torí obìnrin bá ti ẹ̀ ń bínú sọ̀rọ̀ fatafata, ó máa ń wà caring lè bákan, ó máa ń feel pains àwọn èèyàn díẹ̀. You don't give a toss. You don't give a hoot about Yoruba nation. Ó tún sọ fún wọn lórí kíní yẹn pé no. Á tètè máa worry, ẹ fi tàwọn olóṣèlú sílẹ̀ because that's what you've been doing. Dribbling people's brains about. Onitiri ò kì í ṣe ẹni tó fẹ́ Yoruba nation. Wọ́n rán ẹ wá dàrú láti kó kẹjọ máa fi ìyà kẹ máa ká àwọn ọmọ Yorùbá sínú náà ni o. Èmi ò mọ nǹkan tẹ́rù ṣe ń bá àwọn èèyàn kíran díran wọn má bàa jẹ ìyà tí wọ́n ṣe ń tàn ara wọn jẹ. I don't know. Ó dẹ̀ feel pé Onitiri ó feel pé máa daṣẹ́ oníṣẹ́rú. Everybody ń dúró every day téèyàn hope. Wọ́n ní kó lọ mú Sunday Igboho wá bí. The same thing she said on that video. Onitiri said on that particular video that òun bá Sunday Igboho sọ̀rọ̀ dáadáa. Òun wá ní bàbá tó máa ní kẹ́ má ṣe tẹ́ ẹ̀ bá ní ṣe tọkàn yín ò bá ṣe. Ojoojúmọ́ ló ń ṣe kò síjọ́ tó ń bá sọ̀rọ̀. I don't know if she said ojoojúmọ́ but so regular that àwọn sọ̀rọ̀ gan, àwọn ti plan. Òun wá ní sọ̀rọ̀ wọ́n tí ò bá fẹ́ ṣe tó bá jẹ́ pé kò fẹ́ lọ ẹ̀ńtán ni kò lọ mú wá nìyẹn. Because Onitiri yìí ló sọ pé òun máa ń bá bàbá sọ̀rọ̀ dáadáa non-stop. Ó dẹ̀ sáré pé wọ́n jọ́ tí dáàdi ń ṣe show. Wọn ò gbé mi mọ text tó sáré sense wọn quickly ọwọ́ yẹn fast. Ló bá pè wọ́n wá pick. Ó ní ṣẹ́rí sìn àbàbà àtọmọ fúnra rẹ̀ ṣẹ́rí pé máa bá dáàdi sọ̀rọ̀ gan so bó ṣe ń bá Sunday Igboho sọ̀rọ̀ tó kọ́ ló ṣe ń bá sọ̀rọ̀ tó. Ẹ má jẹ́ kó tàn yín jẹ. Ó bá sọ̀rọ̀ of course but kò ń ṣe bó ṣe ń bá sọ̀rọ̀ tó ló ṣe ń bá sọ̀rọ̀ tó. Fẹ́ni ìwọ Onitiri tó ṣe nǹkan tì rí Mrs. kò ṣeun tì kí ló ní Sunday Igboho fún àwọn chief of staff ẹ̀yẹn wọn ní bátùn tán máa gbé dání láti là mórí Fúlàní. Wọ́n ní kó lọ mú wá. Kò ní pẹ́ bú Sunday Igboho bóyá torí mo ti sọ́nsìn àwa bó ṣe máa hold there for now. Kule leader. Kule is Eleha, isn't it? Ó wà ní Kule. Àwọn Fúlà family ẹ̀ wọ́n á ló wà ní Defo Kule. Ó jẹ́ yọjú síta. Àyíká lóbìnrin yìí mẹ́rin. Ó ní bó ṣe ń bá wọn sọ̀rọ̀ ní until tí Daddy Akintoye came out to say ẹ bá mi wá mi ò rí dúpẹ́ ẹjọ́ tó ti wá once tó ti wá ó bá tó 3 months kan tó ṣẹ̀ sọ síta mi ò máa rí ẹ̀. Àwọn ọ̀dẹ̀ kan tún wá sọ pé ṣe rí ń sìn Daddy ti ń bẹ̀bẹ̀ pé wọ́n ti kàn bá ọwọ́ ọmọ wọn. I thought you people say you are Yorubas. Their generation know how to just do that. You see, what he was telling us is ìjọ tí mo ti rí gbẹ̀yìn mi ò rí mọ́ ìjọ tó ti wá mi ò rí mọ́ ìgbà mi o.
tó kó 5 million petition lọ tó tún bá wọn jókòó lórí show tán tún jọ ń ṣe hallelujah. tàràdẹ̀ èèyàn wà nínú pains tó dẹ̀ ń tọ̀yàn jẹ. òun ti bá Sunday Igboho sọ òun ti ṣe ojoojúmọ́ ni nǹkan tá a bá fẹ́ ṣe àwọn àti Sunday Igboho lè má lórúkọ ẹ̀ ńgbà tẹ́ ẹ̀ jẹ́yàn ẹni tó bá jẹ́yàn it will speak for itself. so o fẹ́ pe Sunday Igboho wọ́n tó ló mọ nǹkan international pẹ̀lú ibi tó wà yẹn wípé kó risk ẹ̀ kó máa bọ̀ kó wá release ìwọ tó ní síbẹ̀ wọ́n lóbìnrin ò lè ṣe ta ló sọ pé obìnrin ò lè ṣe àwọn obìnrin tó wọn white lẹ́kọ̀ọ́ yẹn tó lọ fún rally yẹn kò ń ṣe pọ́n ṣe ni ọ̀lẹ ojoojúmọ́ kọ́ ni man and fall from heaven obìnrin lè ṣe ọmọ tán ló wà ní oyún tó fẹ́ bí yẹn tó máa declare yẹn ò tí gbé jáde. tí ẹ bá ṣọ́ra pẹ̀lú onídìrí tán sọ pé tí ò bá ṣe kinní kan àwọn tó ń sọ àwọn tán ní ìdẹ ni Yoruba nation better come from people that want Yoruba nation. Fẹ́ chief of staff ẹ o mọ̀ we don't know him or her and no matter how many people you send out Ọlọ́run jù ẹ lọ because o tún wà lórúkọ Ọlọ́run that is where he is going to put you to shame if you don't stop.